A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lánàá ni àjọ Amnesty International ní kò dín ní 10,000 ènìyàn tí ó ti di olóògbé lákàtà iléeṣẹ́ ológun láti ìgbà tí wàhálà Boko Haram ti bẹ̀rẹ̀ ní ẹkùn àríwá ìlà oòrùn. Bákan náà ni iléeṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn fi ẹ̀sùn kan Boko Haram àti iléeṣẹ́ ológun fún ọ̀pọ̀lọpọ̀ ìtàbùkù tí ó wáyé bí wọ́n ti ní iléeṣẹ́ ológun tàpá sí ìlànà iṣẹ́ wọn lẹ́nu iṣẹ́ ní ẹkùn yìí. Adarí àjọ Amnesty lórílẹ̀‐èdè Nàìjíríà Isa Sanusi ni ó ṣe àfihàn yìí ní ìlú Maiduguri bí ó ti kérora lórí bí iléeṣẹ́ ológun ṣe sẹ́ wípé àwọn òṣìṣẹ́ wọn kò lọ́wọ́ nínú wàhálà pẹ̀lú wípé wọ́n ti fi ìwé àkọọ́lẹ̀ Amnesty Report ránṣẹ́ sí wọn kí wọ́n tó fọn rere rẹ̀ síta. Gbogbo akitiyan láti kàn sí iléeṣẹ́ ológun fún èsì ọ̀rọ̀ sí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ló já sí pàbó. Sanusi tí ó ní àjọ wọn ti pe ẹ̀sùn sí International Court of Justice (ICJ) ní Hague lórí ìtàbùkù sí ọmọ ènìyàn ní ẹkùn àríwá ìlà oòrùn tún ṣe àfihàn àkọọ́lẹ̀ 144-page report tí wọ́n pe àkọlé rẹ̀ ní Help Us Build Our Lives: Girl Survivors of Boko Haram and Military Abuses in the Northeast Nigeria. Àjọ Amnesty ní Boko Haram ti ṣekú pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ ará ìlú níbi ìkọlù ní àwọn agbègbè àti abúlé tí ìjọba ń darí. Bákan náà ni wọ́n jí àwọn ọmọdé lọ́kùnrin lóbìnrin àti ọ̀dọ́ gbé. Èyí kò yọ àwọn iléèwé sílẹ̀, bí wọ́n ṣe ń jí olùkọ́ ni wọ́n ń jí akẹ́kọ̀ọ́ gbé kí wọ́n má baà ríbi kàwé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC Ọlá Olúkóyèdè ti gba àwọn ọ̀dọ́ níyànjú kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti ṣíwájú gbígbógun ti ìwà ìbàjẹ́. Olúkóyèdè pè fún ìpè yìí ní Ọjọ́rú ní ìlú Àbújá níbi tí ó ti ń bá àwọn tí ọ̀rọ̀ kàn sọ̀rọ̀ ní Town Hall Meeting fún ìgbáradì ayẹyẹ àyájọ́ ọjọ́ fún gbígbógun ti ìwà ìbàjẹ́ fún ọdún 2024 International Anti-Corruption Day tí yóò wáyé ní ọjọ́ Ajé pẹ̀lú àkọlé Uniting the Youth Against Corruption. Olúkóyèdè kérora lórí ipa tí ìwà ìbàjẹ́ ní lórí àṣeyọrí àwọn ọ̀dọ́ àti ìgbésẹ̀ láti tètè gbógun ti èyí. Ọ̀gá EFCC ṣàlàyé wípé ìwà ìbàjẹ́ a máa dènà àǹfààní láti tayọ. Àwùjọ tó bá kún fún ìwà ìbàjẹ́ kò lè pèsè ààyè sílẹ̀ fún gbogbo ọ̀dọ́ láti ṣe àṣeyọrí. Bí ó ti kọ̀rọ̀ ojú sí ìwà ọ̀daràn orí ẹ̀rọ ayélujára cybercrime tí ó gba ọkàn àwọn ọ̀dọ́ nítorí owó tí wọ́n rí ní ìdí rẹ̀, bẹ́ẹ̀ kò sí àṣẹlà kankan tó lọ títí lórí jìbìtì orí ẹ̀rọ. Àkóbá ló ń fà fún ọjọ́ iwájú. Àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ yẹra fún ìwà ọ̀daràn kí wọ́n gba ìwà ọmọlúwàbí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ti sọ lánàá wípé wọn kò tíì fagilé gbogbo ìgbésẹ̀ lórí àtúpalẹ̀ owó orí tàbí jọ̀wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ń gbé epo yẹnu. Bí a kò bá gbàgbé wípé igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ Jibril Barau tí ó darí ìgbìmọ̀ ní Ọjọ́rú sọ níbi ìpàdé wípé àwọn aṣòfin ti sún ìgbẹ́jọ́ lórí àbá fún owó orí kí ààyè lè túbọ̀ wà fún àgbéyẹ̀wò. Ó gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 10 dìde tí Sínátọ̀ Abba Moro darí láti ní ìjíròrò pẹ̀lú agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Lateef Fagbemi lórí àbádòfin owó orí. Ṣùgbọ́n ìgbìmọ̀ tí Akpabio darí fìdí ẹ̀ múlẹ̀ lánàá wípé kò sí èyí nínú àbá mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jọ̀wọ́ tàbí fagilé. Èyí wáyé ní ọjọ́ tí àwọn sínétọ̀ láti ẹkùn gúúsù orílẹ̀-èdè lábẹ́ ẹgbẹ́ South-South Senators Forum fi gbogbo ara gba àbá yìí wọlé bí wọ́n ti rọ àwọn sínétọ̀ gúúsù kí wọ́n ṣe àtìlẹ́yìn. Bẹ́ẹ̀ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ti ní àjọsọ pẹ̀lú ìgbìmọ̀ ẹlẹ́ni 10 láti yọ orúkọ Chief Whip Sínátọ̀ Mohammed Monguno gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Adarí ilé Sínátọ̀ Ọpẹ́yẹmí Bámidélé ni ó yọ orúkọ Monguno tí ó fi Sínátọ̀ Shehu Kaka rọ́pò rẹ̀.
akẹgbẹ́ Monguno láti Borno Senator Ali Ndume àti gómìnà Babagana Zulum ni wọ́n ti ń ṣíwájú àwọn tí ó tako àbá yìí. Bákan náà ni igbákejì ààrẹ Kashim Shettima tí òun náà wá láti ìpínlẹ̀ Borno jẹ́ alága ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC tí wọ́n gba ìmọ̀ràn wípé kí ààrẹ fagilé ìgbésẹ̀ lórí owó orí kí ààyè lè wà fún ìjíròrò. Ṣùgbọ́n lánàá ni Akpabio sọ gbangba wípé ẹnikẹ́ni kò lè ti àwọn gbọ̀ngbọ̀n, àwọn ní ojúṣe láti ṣe ohun tí yóò ṣe ọmọ orílẹ̀-èdè láǹfààní. Fún ìdí èyí, àwọn ṣì ń tẹ̀síwájú lórí ìgbésẹ̀ àbá owó orí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Islam Sheikh Muyideen Ajani Bello ti di olóògbé. Oníwàásù ẹ̀sìn Islam kan tí ó fi ìlú Ìbàdàn ṣebùgbé, Sheikh Almudia Ajigini ni ó ṣe àfihàn yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook wípé olóògbé olórin mí ìmí ìkẹyìn lówùúrọ̀ kùtùkùtù òní ọjọ́ Ẹtì ọjọ́ 6 oṣù Kejìlá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú South African Airways SAA ti kéde wípé àwọn ti fagilé ọkọ̀ òfurufú lọ Perth àti Sao Paulo lánàá Ọjọ́bọ̀ lẹ́yìn tí ẹgbẹ́ àwọn awakọ̀ òfurufú fi èròǹgbà wọn múlẹ̀ àti gùnlé ìyanṣẹ́lódì látàrí àìládéhùn lórí owó. Olùdarí SAA Kaya Buthelezi ni ó ṣe àfihàn yìí fún iléeṣẹ́ ìròyìn Reuters. Ó ní àwọn ní láti fagilé ìrìnàjò lọ àwọn ìlú wọ̀nyí nítorí àwọn kò ní akẹgbẹ́ wọn kankan tí yóò gbé àwọn èrò lọ ibi wọ́n fẹ́. Awakọ̀ SAA Sibusito Zumalo tí ó ń ṣaṣojú ẹgbẹ́ àwọn awakọ̀ ojú òfurufú sọ fún akọ̀ròyìn wípé ìbéèrè wọn kò dá lórí owó nìkan ṣùgbọ́n lórí ìgbésẹ̀ láti mú ayé dẹrùn fún gbogbo òṣìṣẹ́. Ó ní iléeṣẹ́ yìí ti jèrè láti bí oṣù mélòó tí wọ́n ti ń ṣiṣẹ́, kì í ṣe wípé àwọn fẹ́ bá wọn pín owó wọn ṣùgbọ́n kí wọ́n ṣe àlékún ìgbé ayé ìrọ̀rùn fún àwọn òṣìṣẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.